Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Mo kí gbogbo wa kú àṣálẹ́ o. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọjọ́ òní. Ọlọ́run Olódùmarè ló jẹ́ kí ọjọ́ òní kó wá sí ìmúṣẹ. Kí adániwáyé wípé ó ṣeun fún àánú ẹ̀ tó pọ̀ jọjọ. Èmi ò bá ní ẹgbẹ̀rún ahọ́n ṣùgbọ́n kò tó láti adániwáyé kí gbogbo yín kú àṣálẹ́ o. Mo ní fún ara mi ni mo máa gun òkè wá torí pé tó ṣẹlẹ̀ ní ọjọ́ òní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ẹ̀kọ́ àdúró ti gbé o. Gbogbo yín tí ẹ ti ń ṣiṣẹ́. Ìwọ náà ló máa bá a sanwó yẹn tó bá ti jẹ gbèsè. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín ẹ ṣé púpọ̀. Inú mi dùn, ayọ̀ mi kún. Wípé ètò yìí Ọlọ́run ni olómaṣeṣe. Mo kí Soko Live, mo kí gbogbo orí adé tó wà ní ìkà, mo kí gbogbo alápapọ̀, mo kí ìyálájé náà ẹ ṣé ẹkú àdúró tì mí ní orí ìtẹ́. Mo kí gbogbo ẹbí mi ẹ ṣé púpọ̀ púpọ̀. Ọpẹ́ mi ó lọ sí Hope's Alive Initiative HAI. Ẹjọba mo pàtẹ́wọ́ fún HAI náà. Pàtẹ́wọ́ yìí dáadáa o. Èmi yé mi o. Ẹ bá fi dá ìdá mi. Mi fẹ́ káfẹ́ lójú tó yìí. Ṣùgbọ́n Ọlọ́run ó bá mi rìnrìn àjò mi lórí ìtẹ́ yìí. Ó yan àwọn èèyàn rere, ó yàn wọ́n tì mí lẹ́gbẹ̀ẹ́. Tó bá sọ pé wọ́n gbọ́ onírìṣà, wọ́n sọ̀rọ̀ onírìṣà, èmi ò tí ẹ rò gbogbo yẹn. Amúlùdùn ní gbogbo àwọn yẹn. Ẹni tó mú onírìṣà tó mú fún nǹkan dáadáa máa bá. Ẹni tó mú onírìṣà tó mú fún ìdàkejì náà á bá. Ẹni tó ń jọ onírìṣà nìyẹn. Láti máa ń dá àwọn tí máa ń mú mi jù ọ́ ti di akitọ́ ní onírìṣà, akitọ́ ní àdìmúlà. Ṣùgbọ́n tọ́lọ́ bá ti yan àwọn èèyàn rere pẹ̀lú ẹ̀, orí ọ̀fẹ́ ńlá ńlá ni
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé èèyàn lè rìn láyé ìkórí ó bá mi o. Kò sẹ́ni tí ó dákẹ́ láyé ṣùgbọ́n Ọlọ́run gbé mi dé orí ìtẹ́ àwọn baba ńlá mi. Mi ò dẹ̀ dákẹ́ ṣùgbọ́n àwọn kùdìẹ̀kùdìẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yẹ̀yẹ́ mi ó wá di ayẹyẹ. Ọlọ́run yan àwọn èèyàn dáadáa pẹ̀lú mi. Wọ́n sọ̀rọ̀ mi dáadáa o, ọ̀gbẹ́ wọn ò sọ dáadáa o, ọ̀gbẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Pàápàá jùlọ àwọn olórí tọ́lọ́run yàn fún mi. Mo dẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ ńlá ni o, torí ó wà ní nǹkan tí mo sáfù jù lórí ìtẹ́ mo sáfù púpọ̀ ṣùgbọ́n gbogbo tí mo sáré mo ń láti ṣe àgbo púpọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àgbo tọ́lọ́ jẹ́ kí n ṣe àpẹẹrẹ nílùú. Kí ló máa bá wọn wí? Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ HAI lẹ́ẹ̀kan sí, ẹ bá mi pàtẹ́wọ́ fún HAI, ẹ bá mi pàtẹ́wọ́ fún HAI dáadáa. Ẹni tí Ọlọ́run fi ṣe igbákejì mi náà ní HAI, òun náà ní olórí Tèmítọ́pẹ́ Adéṣẹ́gun. Ẹ bá mi pàtẹ́wọ́ fún dáadáa, ó máa ń gbìyànjú. Ó lè fojú ẹ̀ tọrọ fún yàn, mi ò rírò ẹ̀ rí o, tó tọ́ mo sọ fún yín o. Bàbá ló jọ ó láàánú lójú púpọ̀, ó wà lára nǹkan tí ó jẹ́ kí ọkàn mi tó fi fà á sí. Ọlọ́run dẹ̀ kẹ́ ló bá dáwọ́ lè kó báyìí, Ọlọ́run jẹ́ kó máa yọrí sí rere. Tó bá ti yọrí sí rere tán, gbogbo ẹ̀ ló máa rùn dànù ìlú ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń gbéṣe pẹ̀lú mi àtijọ́ wà lẹ́nu ẹ̀ ó ti pẹ́. Ìrìn àjò yẹn Ọlọ́run Olódùmarè ló bá wa rìn àti gbogbo wọn tọ́lọ́run yàn pẹ̀lú mi. Gbogbo ibi tó lè kàwé dé láyé náà kàwé dé o. Ọlọ́run kẹ́mi, mo ló ní PhD, mo ní doctor, mo ní chartered accountant, Harvard trained, Cambridge trained. Ọlọ́run yàn wọ́n tì mí. Kì í ṣe pé Ọọ̀ni fẹ́ fi wọ́n ṣọlá ni, rárá o. Mo padà wá ní mo ṣe wá nígbà ìwáṣẹ̀ ìgbé àwọn ẹni rere yìí Ọlọ́run yàn wọ́n tì mí láti gbé ògo àwa ọmọ káàárọ̀ òjìrè, ògo àwa ọmọ ìran Odùduwà, ògo àwa adúláwọ̀ láti lè máa gbé nǹkan rere ṣe báyìí. Mo gbàjà díẹ̀ wípé kí ló dé tí a ṣe máa pariwo báyìí, ṣùgbọ́n agídí náà pọ̀ díẹ̀. Ta ló ní aláwòrán wọn ti pa ẹ̀? Oníjọ̀gbọ̀n ni ọmọ alájà, ní ọmọ alájà. Ṣùgbọ́n láti má fa ọ̀rọ̀ púpọ̀, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ó ní dandan ká ṣe. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi fẹ́ ṣe pé ká má pariwo tó yìí. Gbogbo wọn tọ́lọ́run fún mi ó ní onírúurú iṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́. Ọkàn mi tẹ̀ wá balẹ̀ bí ju ó ká balẹ̀ bí títẹ́lẹ̀ lọ. Tó tọ́ mo sọ fún yín o. Kábíyèsí o. Olóyìnbó máa ń sọ pé competition, kí ló jẹ́ competition? No,
complementing one another. Tó tọ́ bẹ̀rù sọ fún yìí. Iṣẹ́ yẹn ti pọ̀ jù mí ò lè dá ṣe. Torí ó lè sòkè nílẹ̀ lọ́jọ́ kan. Torí ìdí èyí. Ṣé kìí sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín? Kábíyèsí o. Kábíyèsí o. Ṣé kìí sọ? Ẹja wa tọ́. Àti ìpọ̀ tó. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí bàbá. Ṣó yẹ yí àbí òye yí? Ẹ tú ọ̀pọ̀ yẹ yí. Ó yé wa. Ìdí ni wípé kò sẹ́ni tó rọ́rọ́ náà rí. Lórí ìtẹ́ mo fẹ́ fi orí ìtẹ́ ìsìn Ọlọ́run lára àwọn ènìyàn. Ṣé bí mi ṣe wà ẹ́? Kò sí nǹkan tí mo tún wá mọ́ láyé. Gbogbo tí mo dà láyé mo ti dà. Tó tọ́ mo sọ fún yín o, kò sí ọ̀gán mọ́. Ṣùgbọ́n ìdùnnú mi ni wípé kí n máa rí yín kí ìlọsíwájú máa bá yín. Àwọn tọ́lọ̀ tí wọ́n yàn mọ́ mi yìí tí mo sọ pé ènìyàn rere ní gbogbo wọn o. Kí wọ́n tún máa ti ara wọn wọ́n máa fi sin Ọlọ́run. Iṣẹ́ láti gbé ọmọnìyàn ga. Ẹni tí ò ní tí wọ́n máa lo gbogbo nǹkan tí Ọlọ́run pèsè fún wọn láti gbé wọn ga. Wọ́n ti kàwé dójú àmì. Gbogbo nǹkan tí èèyàn gbélé ayé ṣe ni wọ́n ti ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nǹkan tó jẹ́ yẹ̀yẹ́ òdì ayẹyẹ fún mi. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olórí tèmi tọ́pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ọlọ́run Olódùmarè bá mi dúró tiẹ̀. Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí ẹ̀. Gbogbo ayé ò ní lò fún ẹjọ́. O ní ṣubú ò ní dànù. Ẹni lẹ́ni ò ní gbà ṣe. Wà pẹ́. Wà fi rọrùn lọ. Wà máa mọ̀ ọ́ ṣe. Bùkún ẹ̀ sí. Ọlọ́run tó ń bùkún ẹ̀ àtúbọ̀ máa mi bùkún ẹ̀ sí. Àtúbọ̀ máa pọ̀ sí i. Agbára Ọlọ́run Olódùmarè wà bí sùn àbí wà lẹ́wọ̀n. Gbogbo àdáwọ́lé yẹn láyé ayọ̀rísí mi. Gbogbo àwọn olórí tó kù àtàwọn tó tún pọ̀ Ọlọ́run àbá mi dúró tì. Alábòsí gbogbo yìí tẹ́fẹ́ gbọ́ nìyẹn. Tẹ́fẹ́ gbọ́ nìyẹn. Ṣé ẹ̀rù kan fẹ́ ṣọlá ni iṣẹ́ la fẹ́ ṣe? Ọjọ́ mo sọ fún yín. Yẹ̀yẹ́ lẹ pè é. Lákòótọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo. Mi ò ní pè yín lóṣìṣẹ́ torí pé ìtẹ́ láíláí ni. Olóyìnbá ní staff ló jẹ́ bẹ́ẹ̀. Mi ò bá nínú tán lójú fẹ́. Àwọn tí Ọlọ́run dámọ̀ ni lórí ìtẹ́. Nígbà tí wọ́n ká wọ́n ní over 300. Mo ní ẹ̀tí kà wọ́n pé ó bẹ̀rẹ̀ lọ́wọ́ traditional secretary. Mo láwọn ẹlẹ́wọ̀n kọ́ àwọn olóṣèlú kì í kọ́ gbogbo wọn kọ́. Wọ́n ka over 300. A lé ní 1000 láàfin. Tí máa rí gbogbo wọn gbà mí máa gbà báwo ni mo tiẹ̀ ṣe é ṣe ní agbára Ọlọ́run Olódùmarè èmi lè máa bá o. Iṣẹ́. Èmi lè máa rí o. Ẹ̀yin náà máa bá o. Mi ní fojú sunkún kọ̀ọ̀kan yẹn o. A máa pèlé ní wà ní pẹ̀lú.
gbogbo àdáwọ́lé ayọ̀rìsí rere o. Gbogbo tí mo wí àràárọ̀ mọ́. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń rìn kiri inú ààfin. Gbogbo wọn máa tún jáde. Ó jẹ́ ti fi bà wọ́n jẹ́. Ẹ ti máa kọ́ jí nígbà mi báyìí ó ti ṣoríire. Ẹ bèrè lọ́wọ́ wọn dáadáa. Àdúrà ni pé bọ́ọ̀ ní tiẹ̀ jáde báyìí tó lọ lọ. Mo máa rí ohun wọn máa lọ kúbẹ́kúbẹ́ máa ṣe ọmọ máa há kólókóló sí ààfin. Ṣùgbọ́n mo ń fi ara gbogbo wọn sin Ọlọ́run ni. Ilé ayé ilé asán àfọwọ́fà bá ìfi sílẹ̀. Kò sí nǹkan kan tí wọ́n máa gbé lọ sí gbé kúrò láyé kò sí. Kí ló dé tó ṣe gbọ́ àwọn èèyàn náà? Ẹ wo bó ṣe pọ̀ ní ọgbà ẹ̀kọ́. Ẹ̀yin á ṣe bẹ̀rẹ̀ ní. Ó ti lé lọ́dún márùn-ún mẹ́fà tí mo ti wà. Ṣọlá dẹ́rẹ́bà mi ló ń gbádùn àwọn ọkọ̀ yẹn. Mo kàn máa ká gbọ́gbọ́ sẹ́yìn ni mo ti máa sùn lọ. Iṣẹ́ ti pọ̀ jù. Ṣùgbọ́n olómọ wí bọ́tì olómọ ẹ̀ tó máa ti bá ṣe ló máa fẹ̀ bí ọba àdúrà yìí wà ní òun ló ń gbádùn ẹ̀. Àti gbogbo àwọn tí mò ń kó káàkiri. Ọ̀ni ojúlówó tí mo ṣe ń kóró òfin gbé àṣàgà ní ìdẹ̀fẹ́ kí àwọn ọ̀dọ́ wọ́n máa jókòó sójú kọ̀ káàkiri wọ́n fi máa gbé àṣàgà níta bá rí àjọ máa jẹ́. Mo dẹ̀ dúpẹ́ pé àṣà ilẹ̀ wa ní Káàárọ̀ Oòjíire ó ń tàn káàkiri ayé. Yálùmọ̀lẹ̀. Kò lè ní súnmi kò lè ní rẹ̀. Ọdún keje tí mo bẹ̀rẹ̀ yìí ẹ wá mọ ọkàn tí Ọlọ́run Olódùmarè tẹ́rọ Ọlọ́run fi bà mí. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló wá ń kó o pé gbogbo àṣà wa tó ti kú tẹ́lẹ̀ àwọn náà bá bẹ̀rẹ̀ sí dìde wọ́n á kérò wọ́n kó gbá ṣùgbọ́n olómi ló máa rẹ̀ o. Kí ni ẹ kì í ṣe tó rọrùn kan? Ọ̀pọ̀lọpọ̀ wọn tó ṣe jẹ́lẹ̀ tí mo gbàdúrà pé Ọlọ́run bá mi máa jẹ́ kó máa rí ṣe lọ́wọ́ ṣùgbọ́n màá kọ́ ni pé ó kàn lọlẹ̀ yìí. Ṣùgbọ́n lórí tẹ̀ agbára Ọlọ́run Olódùmarè kò ní sóyún kò ní rẹ̀. Ẹ má ní ọ̀rọ̀ mi pọ̀ lálẹ́ yìí o. Akẹ́tù fọṣọ láàfin tó bá fọṣọ ẹ dáadáa wàá ṣe oríire láàfin. Akẹ́tù ń gbálẹ̀ nínú ààfin tó bá gbá ilẹ̀ yẹn dáadáa ó dá mi lójú. Ọ̀pọ̀lọpọ̀ ti gbá ilẹ̀ dé ìlú òyìnbó náà fi. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ́bodè ní ẹ́ láàfin. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣọ́bodè dé ìlú òyìnbó. Afọ́fèrè ní ẹ́ láàfin. Akéwì Ọ̀ọ̀ni ní ẹ́. Wọ́n ti ẹ̀ pààrọ̀ wọn ní ìsìnkú tí ẹ̀yẹ ni wọ́n. Wọ́n ní akéwì lè ó tún ti wà lóyìnbó. Lóòótọ́ èmi ló tún dé wọ́n tún ti mú kan wá ní sí báyìí. Gbogbo ẹran tó wà lára ẹ̀ lọ. Nígbà wo lẹ tún pélé ní wọ́n ní yẹn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo ti dá ẹ̀mọ́ mo ti rí ẹ̀ mo ti dá ẹ̀mọ́ ní. Ẹ ṣe lágbára Ọlọ́run máa kan gbogbo yín lágbára Ọlọ́run. Ó máa kan gbogbo yín lágbára Ọlọ́run. Mo ní kí n kí yín lálẹ́ yìí. Ẹ ṣe gan ni ẹ̀kú àdúrótì. Ẹ ṣe gan ni. Àdúdájú ẹ̀mọ́rẹ́. Èmi ni mo kọ́ fúnra mi ò kó ṣe wá o. Mo ti fẹ́ kọ́lẹ̀ lọ sí ẹ ṣe gan ni ẹ̀kú ìtọ́jú mi. Ọwọ́ rẹ̀ ẹ̀kú ìtọ́jú. Ẹ ṣe gan ni ẹ̀kú ìtọ́jú mi. Ọwọ́ rẹ̀. Ó yẹ pàtàkì fúnra yín, pàtàkì fúnra yín. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.